gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Nurudeen Jackson Adeleke ó mọ̀ ti fi ọ̀rọ̀ síta. Gómìnà ti pariwo síta o wípé ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ tètè pé gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ògbónágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó lọ sínú ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí ìní Alhaji Shuaib Oyedokun o ó ní kí ẹ tètè pé lórí ọ̀rọ̀ tí bàbá náà sọ nítorí ó lọ́rọ̀ náà léwu tó sì ní ẹ̀mí òun àti àwọn ẹbí òun ẹbí Adeleke ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó wà nínú ewu. Ẹ kúkú rántí wípé ní ọ̀sẹ̀ tó kọjá yìí ìní Alhaji Shuaib Oyedokun tó jẹ́ olú ọmọ fún gbogbo ìlú nísà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ igbákejì alága àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ iná màjọ gbèyà lójú nígbà tó fòfẹ̀rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì lọ sínú ẹgbẹ́ òṣèlú APC èyí tó fariwo ńlá ní ìlú Òṣùgbà àti ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Ṣá o níṣe mà ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ nípasẹ̀ kọmíṣánná fún ètò ìròyìn amòfin Kọ́lápọ̀ Álímì ìlú mẹ́fà tẹ̀jáde síta wípé ọ̀rọ̀ tí alàgbà Shuaib Oyedokun sọ ó léwu ó sì ti fi ẹ̀mí gómìnà Adémọ́lá Adeleke ó ti fi ẹ̀mí ẹ̀ sínú ewu àti àwọn ẹbí Adeleke. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni wọ́n ní Alhaji Shuaib Oyedokun sọ? Wọ́n ní lásìkò tí bàbá náà tó ń sọ̀rọ̀ ní orí rédíò Reef FM ìlú Òṣogbo lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ 21 oṣù karùn-ún tá a wà yìí níbi ètò kan tó ń pè lọ́rọ̀ òṣèlú ìní bàbá ẹni ọdún 89 89 years of age náà iná ló ti sọ fún gómìnà Adémọ́lá Adeleke pé bí yóò bá lọ́dún 2026 kí gómìnà má wulẹ̀ jáde ìpè òun fẹ́ dìbò láti ṣe gómìnà fún sáà kejì o. Wọ́n ní Alhaji Shuaib Oyedokun sọ pé bí gómìnà bá fi gbìyànjú tó jáde bóun fẹ́ ṣe sáà kejì níṣe ni ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ tí wọ́n yóò pa èèyàn tí wọ́n yóò sì lọ mọ́ gómìnà àtàwọn ẹbí ẹ̀ ìyẹn bí Adeleke lẹ́dẹ̀ lọ́rùn pé àwọn ló pa ẹni náà. Amòfin Kọ́lápọ̀ Álímì ní ọ̀rọ̀ léwu gidigidi o èyí sì túmọ̀ sí pé wọ́n ti ń gbèrò nǹkan burúkú kan láti fi ba orúkọ àti ayé gómìnà Adeleke jẹ́ tó sì pe àwọn agbófinró àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ká tètè pe bàbá náà o kí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò nítorí pé ọ̀rọ̀ tó sọ náà ọ̀rọ̀ tó léwu ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC máa ti fún àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lésì nígbà tó ń fi àtẹ̀jáde síta. Alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun Sòókò Tajudeen Lawal ọ̀rọ̀ tó fi síta nípasẹ̀ olùdarí ọ̀rọ̀ ròyìn fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Kọ́lá Ọlábísí ló ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ àhesọ lásán ni gómìnà Adémọ́lá Adeleke àti ìjọba ń sọ. Wọ́n ní Alhaji Shuaib Oyedokun tó ń múra ayẹyẹ 90 ọdún 90 years of age wọ́n ní ṣerú arúgbó bẹ́ẹ̀ ni yóò máa lépa pé òun fẹ́ pa gómìnà tàbí pa àwọn ẹbí gómìnà. Ó lágbára wo ni irú bàbá náà ní tó ti gómìnà. Ó ní ẹ̀rù tí ń ba gómìnà Adémọ́lá Adeleke ni nítorí pé ó ti rí i pé ó ti fojú hàn páwọn yóò gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́dún 2026 tó sì tún jẹ́ kó dì í mọ̀ o ìpè ẹgbẹ́ òṣèlú APC àwọn kì í ṣẹgbẹ́ apààyàn àti ẹgbẹ́ ọ̀daràn. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP nípìnlẹ̀ Ọ̀ṣun gan ẹni ó jẹ́ ẹgbẹ́ ọ̀daràn àti ẹgbẹ́ apààyàn. Dàsìkò yìí làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti PDP náà ṣì ń tàwọn síra wọn lórí ọ̀rọ̀ yìí o tó sì jẹ́ pé bí gómìnà ṣe ń sọ pé tójú tìrẹ́ làparò fún ìrìnà ló yẹ kó ń ṣọ̀rọ̀ òun kó má bàa fi ọ̀rọ̀ ńlá àti ọ̀ràn kó má bàa tì mú un lọ́rùn ìlànà ẹgbẹ́ òṣèlú APC ń sọ pé ẹni jẹ tètè lára ń fu àti pé gómìnà ṣe nǹkan àṣepamọ́ kan lẹ̀rù fi ń bà á tó ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ.